wálé ayé mọ bẹ̀ ọdún kéde títí ilé bàbá rẹ̀ dàkún bàbá wa ẹgbẹ̀bẹ̀ wa o ẹgbẹ̀bẹ̀ wa o. Bó ṣe sọ gbọ́ ṣùgbọ́n ibi tí mo bá jókòó sí náà tẹ bá wá ẹni tó bá wá tó wá ní pé òun tó láforíjì adáríjì ó lè ta kété kó ní kó ní àforíjì ó yẹ kó yé wọ́n náà nǹkan tí mo sọ ni pé ẹni tó kọ́ pé àwọn kan tó lọ sórí pé àwọn ò lè lọ bẹ́ẹ̀ ṣe ti bọ̀ ara yín ló mú ìwé yẹn wá ló mú kíní yẹn wá fún mi wọ́n jù sí mi wọ́n ní àwọn ò ní lọ bẹ́ẹ̀ ṣé èmi wá ní. Olúmọ máa dólúgbọ́ lọ o bó ṣe wà nìyẹn ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ṣe sọ kó má dàbẹ́ pé mo kọ̀rọ̀ sí yín lẹ́nu mo fi sọ pé mo ti gbọ́ ẹnikẹ́ni tó bá wọnú bí wa tó bá wà tọrọ ìdájọ́ mẹ́ṣẹ̀ àpò ìlú ìkan olúbẹ̀rẹ̀ pè ní ọjọ́ bíbélò kan ẹ mọ̀ pé olúbẹ̀rẹ̀ mo ṣe bínú sí wọn tẹ́lẹ̀ ní òbínú sí wọn báwo ni mo ní kókó lọ wo àwọn èèyàn lórí ọ̀rọ̀ iná sólà tí wọ́n nípa àwọn kan bàjẹ́ ọdún mo sọ pé lọ́ba wá ìwà àtàmáyọ̀ sí ìjáde ẹlẹ́gbẹ̀dá ẹ̀kọ̀ọ̀kan á pè ní aṣàkíyèsí sí sọ̀rọ̀ ṣé kò ní ọgọ́ nìyẹn. Àwọn èyí tí a dẹ̀ ti kọ̀wé tá a bá ní ìyípadà tó dáa òyìnbó tó ṣe bẹ́ẹ̀ ló ṣe ṣe àbí ṣé bó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ kí èmi ò lọ́rọ̀ láti fèsì sí kankan ọba ń ṣọba orí àpèrè tí mo wà yìí ìgbà tí mo kọ́kọ́ débẹ̀ fún oṣù mẹ́fà làwọn opposition máa lọ sórí ilé àti wọn kú bí ò fèsì. Ṣé rí ẹni tó bá jẹ́ ọba tọ́lọ́ba ti dá ṣe gbúrò ẹ pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ mọ́. Nítorí o bá sọ pé wọ́n sọ lọ sórí rédíò náwó ara ẹni láti gbàdúrà bá jẹ̀bẹ̀ náwó ẹ̀ tán tó dẹ̀ lówó pé ẹni tó ń bú gan kò tiẹ̀ rán. Bí wọ́n bá ń ṣépè fúnra wa yìí mo ń ṣàdúrà fún wa ní o. Èpè ọ̀tá mi àdúrà ní fèmí. Ara ni olúwérí ọmọ fi san. Bẹ́ẹ̀ ni bó bá lọ lórúkọ olùlọ lóhun tó sọ pé òun ṣe máa sùn fọmọ mo sùn lánàá láti aago kan mo jí láago 10. Yọ̀wọ́ èpè sọ́lá ni mo bá ti ibi tí mo máa ń sùn jù tí mo máa ń sùn tí mo máa ń ọ̀rọ̀ ní gbogbo àgbáyé òní orílẹ̀ o. Tó èmi nìkan kọ́ ni mo dá sùn. So nǹkan tí mo sọ láì di àkàràfà mo gbọ́ gbà ṣùgbọ́n ibi tí ọba bá jókòó sí lọ wọ́n ti wọ́n
lẹ́lẹ̀. Ó kù sí wọn lọ́dọ̀.